Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: àṣẹ rẹ gẹ́gẹ́ bí Kristẹni. Ìwé orin ọkan, òdo, ẹ̀fà. Kristi kí ìjọba rẹ̀ dé. Ẹ̀kọ́ àkọ́sórí: yóò sì ṣe pé kí wọn kí ó tó pè, èmi ò dáhùn, àti bí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́, èmi ò gbọ́. Ìwé wòlíì Àìsáyà orí 65 ẹsẹ̀ 24. Bíbélì kíkà: ìwé Joṣua orí 10 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 14. Ó sì ṣe nígbà tí Adoni-sedeki ọba Jerusalemu gbọ́ pé Joṣua ti kó Ai, tí ó sì pa á run pátápátá, bí ó ti ṣe sí Jeriko àti sí ọba rẹ̀, bẹ́ẹ̀ ló ṣe sí Ai àti sí ọba rẹ̀, àti bí àwọn ará Gibeoni ti bá Israẹli ṣọ̀rẹ́, tí wọ́n sì ń gbé àárín wọn. Wọ́n bẹ̀rù púpọ̀, nítorí tí Gibeoni ṣe ìlú ńlá bí ọ̀kan nínú àwọn ìlú ọba, àti nítorí tí ó tóbi ju Ai lọ, àti gbogbo ọkùnrin inú rẹ̀ jẹ́ alagbara. Nítorí náà, Adoni-sedeki ọba Jerusalemu ránṣẹ́ sí Hohamu ọba Hebroni, àti sí Piramu ọba Jarmutu, àti sí Jafia ọba Lakisi, àti sí Debiri ọba Egloni, wípé, ẹ gòkè tọ̀ mí wá, kí ẹ sì ràn mí lọ́wọ́, kí àwa kí ó lè kọlu Gibeoni, nítorí tí ó bá Joṣua àti àwọn ọmọ Israẹli ṣọ̀rẹ́. Àwọn ọba Amori 5, ọba Jerusalemu, ọba Hebroni, ọba Jarmutu, ọba Lakisi, àti ọba Egloni kó ara wọn jọ, wọ́n sì gòkè, àwọn àti gbogbo ogun wọn, wọ́n sì dó ti Gibeoni, wọ́n sì fi ìjà fún un. Àwọn ọkùnrin Gibeoni sì ránṣẹ́ sí Joṣua ní ibùdó ní Gilgali, wípé, má ṣe fa ọwọ́ rẹ sẹ́yìn kúrò lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ, gòkè tọ̀ wá wá kánkán, kí o sì gbà wá, kí o sì ràn wá lọ́wọ́, nítorí tí gbogbo àwọn ọba Amori tí ń gbé orí òkè kójọpọ̀ sí wa. Bẹ́ẹ̀ ni Joṣua gòkè láti Gilgali lọ, òun àti gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ̀, àti gbogbo àwọn alágbára akọni. Olúwa sì wí fún Joṣua pé, má ṣe bẹ̀rù wọn, nítorí tí mo ti fi wọ́n lé ọ lọ́wọ́. Kì yóò sí ọkùnrin kan nínú wọn tí yóò lè dúró níwájú rẹ. Joṣua sì yọ sí wọn lójijì, ó sì gòkè láti Gilgali lọ ní gbogbo òru náà. Olúwa sì fọ́ wọn níwájú Israẹli, ó sì pa wọ́n ní ìpakúpa ní Gibeoni, ó sì lépa wọn ní ọ̀nà òkè Beti-Horeni, ó sì pa wọ́n dé Aṣaka àti dé Mekeda. Ó sì ṣe bí wọ́n ti ń sá níwájú Israẹli, tí wọ́n dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ Beti-Horoni, Olúwa rán yìnyín ńlá sí wọn láti ọ̀run wá títí dé Aṣeka, wọ́n sì kú. Àwọn tí ó ti ipa yìnyín kú ó pọ̀ ju àwọn tí àwọn ọmọ Israẹli fi idà pa lọ. Nígbà náà ni Joṣua wí fún Olúwa ní ọjọ́ tí Olúwa fi àwọn Amori fún àwọn ọmọ Israẹli. Ó sì wí lí ojú Israẹli pé, ìwọ oòrùn, dúró jẹ́ lórí Gibeoni, àti ìwọ òṣùpá ní àfonífojì Aijaloni. Oòrùn sì dúró jẹ́, òṣùpá sì dúró, títí àwọn ènìyàn fi gbẹ̀san lára àwọn ọ̀tá wọn. A kọ èyí náà sínú ìwé Jáṣẹ́rì. Bẹ́ẹ̀ ni oòrùn dúró ní agbedeméjì ọ̀run, kò sì yára láti wọ̀ níwọ̀n ọjọ́ kan tó. Kò sí ọjọ́ tí ó dàbí rẹ̀, ṣáájú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀, tí Olúwa gbọ́ ohùn ènìyàn, nítorí tí Olúwa jà fún Israẹli. Ẹ̀kọ́: ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ láàrin àwọn onígbàgbọ́ nínú ayé òde òní, bí wọ́n ṣe ń kùnà láti ní ipa lórí àwùjọ tí ó yí wọn ká. Nínú gbogbo ìwé mímọ́, àwọn ènìyàn tó bá Ọlọ́run rìn ṣiṣẹ́ takuntakun láti ní ipa rere fún àwọn ènìyàn Ọlọ́run. Àǹfààní yìí ni a ní nípasẹ̀ ogún rere tí a jẹ nípasẹ̀ àjíǹde Jésù kúrò nínú òkú. Ní orúkọ Jésù, a ní agbára nínú Ọlọ́run láti mú ohun kan ṣẹlẹ̀
tàbí dá ohun kan dúró. Joṣua nípa àṣẹ ọ̀rọ̀, ó dá oòrùn àti òṣùpá dúró, àwọn ohun tí Ọlọ́run ti dá nígbà ìṣẹ̀dá. Oòrùn dúró àti òṣùpá ní àìjà lónìí. Ọlọ́run bu ọlá fún ọ̀rọ̀ Joṣua nípa fífi ìdí ọ̀rọ̀ tí ó sọ múlẹ̀, nítorí tí ó sọ̀rọ̀ nípa agbára ìgbàgbọ́ àti ìṣọ̀kan ẹ̀mí pẹ̀lú agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ pẹ̀lú ni Elijah sé ọ̀run kí òjò kí ó má ṣe rọ̀. Jésù pàṣẹ fún omi òkun, òkun sì gbọ́ tirẹ̀. Mélòó mélòó ni àwa tí a ń fi ipa àti agbára Kristi kún láti máa ṣe àkóso lórí ilẹ̀ ayé. Ẹ̀yin ará olùfẹ́, ẹ jẹ́ kí a máa fi ipá àti agbára Jésù hàn nínú ayé lórí gbogbo ìṣẹ̀dá nípasẹ̀ orúkọ Jésù. Ẹ̀kọ́ àmúrelé. Àwọn onígbàgbọ́ nínú Kristi ní àṣẹ àti agbára ńlá ní àrọ́wọ́tó nígbà gbogbo nípasẹ̀ orúkọ Jésù. Àdúrà. Bàbá mi, fún mi ní òye kíkún láti mọ agbára àti àṣẹ mi nínú rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ràn mí lọ́wọ́ kí n lè tún mọ pàtàkì agbára àdúrà ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.